lónìí a tún ti wà pẹ̀lú ọba èdè àti àṣà fún ilẹ̀ Yorùbá His Special Majesty ọba Adéyẹmí bàbá ẹ ṣé gbogbo ìgbà tá a bá ti wá sọ́dọ̀ yín báyìí tẹ́ ń bá gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé sọ ìjìnlẹ̀ ẹ dákun lórí ọ̀rọ̀ tó tún ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí náà la tún ṣe torí ẹ̀ wá látàrí àwọn tí wọ́n kóra wọn jọ bíi méjì bíi mẹ́ta tí wọ́n lọ pé àwọn fẹ́ gba Yorùbá nation àbí Odùduwà nation by force. by fire. by fire. ẹ dákun bàbá ojú wo lẹ fi lè wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kí ni ìmọ́lẹ̀ tẹ́ lè bá wa tàn sí. ẹ jẹ́ kí kọ́kọ́ kí gbogbo kìrìsìtẹ́nì òdodo pé wọ́n kú àsìkò ọdún wọ́n kú ìyèdún ẹ̀mí ìwọ́ kúkú sí púpọ̀ rẹ̀ láyé lágbára Ọlọ́run Nàìjíríà ó dáa o Nàìjíríà dẹ̀rọ̀ mo kí gbogbo múmìnà gbogbo mùsùlùmí òdodo ẹ kú àṣeparí ọdún ìtúnú àwẹ̀ ọ̀pọ̀ ló bẹ̀rẹ̀ tí wọn ò parí ayin Ọlọ́run pé ẹ parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà Ọlọ́run á wọ ọlá pé àwẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó papọ̀ sígbà kan yóò fi gbọ́ àdúrà wa lórílẹ̀‐èdè ó tiẹ̀ ti ń gbọ́ àṣeyọrí ló kù tí ó gbọ́ His Special Majesty ààrẹ ọba ambassador Adéyẹmí olèmí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá cultural ambassador fún gbogbo àdìmọ̀sọ ẹ̀rí parí so mọ̀kan tó yà mí lẹ́nu tí mi ò fi fẹ́ mọ tí màá sọ náà nígbà ilẹ̀ fẹ́ gba Yorùbá nation ẹ dákun sí Ọ̀yọ́ ní Yorùbá ó jọ gbogbo èèyàn mo bá lọ take over àfi Ọ̀jájá ní ọ̀ní òbí pé ṣé Ìbàdàn nìkan ni gbogbo Yorùbá nation bẹ́ẹ̀ yóò bá plan kúùpù Yorùbá nation lẹ fẹ́ gbà àfi ọ̀ní òbí Ifẹ̀ wọ́n ní kí gúrùpù kan lọ take over abẹ wọ́n gbé gúrùpù kan kí wọ́n lọ take over àfi kódà kó ó dà kó sọ́ba lọ́yọ̀ọ́ sí bẹ́ẹ̀ bá take over àfi Ọ̀yọ́ náà wọ́n wà lọ sọ́dọ̀ Àṣẹ̀yìn wọ́n lọ́dọ̀ Ajérò wọ́n lọ́dọ̀ Àdàdàwò lè wá sọ́dọ̀ Àkèlèkò Ọ̀sà ni wọ́n kó gbogbo wọn dànù sí ẹ wo Yorùbá sáà tiẹ̀ ń rodo náà ó wá mọ̀ tó bí mi nú àwọn kẹ́dẹ̀ tó fún wọn support ṣé Yorùbá tó lọ́pọ̀lọ́ yẹ kó support irú ẹ̀ this time ó dà nígbà tí kí lórúkọ rẹ̀ Buhari ń bẹ lórí oyè ṣe declare Yorùbá ní kẹ́lọ́ take over secretariat Ìbàdàn àti Èkó tí Burtai ìjọga mi ń gbà yẹn Burtai ẹ wá mú Lágbájá ọmọ yín àsọ̀gá mi Tinubu as president gbogbo Nàìjíríà ìṣẹ̀ṣẹ̀lẹ̀ mo ṣe báwo ẹ má lèmi náà torí president wo atọ́kùn ọ̀rọ̀ tó kárẹ̀ rè tó. ó lágbára sà. ẹ wo ẹ má jẹ́ àtàrà wa àkànfin rẹ̀rìn ni ọ̀rọ̀ tó yẹ kí Yorùbá dọwọ́ bojú ni gbogbo tó yẹ kí Yorùbá rò lákòókò tá a wà yìí òní bí àṣeyọrí ó sì bá Nàìjíríà kó wà nínú ìtàn pé Awólọ́wọ̀ ṣe ní Western region ajẹ́ the best region ní gbogbo àgbáyé kò sí ìlú kan tó lè bá wa tì í tó lè bá wa ta kàngbọ̀n nígbà yẹn gbogbo tí èèyàn lè achieve láyé l'Awólọ́wọ̀ achieve tí wọ́n sì ń fi tiẹ̀ ṣe àríkọ́gbọ́n case study èmi ò tẹ̀lé wọn lọ ṣùgbọ́n mo gbọ́ gbà pé nígbà tí Buhari àti ìdí àgbọn tí wọ́n gba ìjọba ń gbà yẹn wọ́n lọ fọ́ library yàrá Awólọ́wọ̀ ní Kẹ́nẹ́ wọ́n ń wá àwọn master plan tó lóun fi ṣèjọba most of the thing tó plan lẹ̀ ni wọ́n tẹ̀lé tá a sọ pé ìjọba wọn fẹ́ dẹrùn gbà yẹn Múrítàlá ó kọ́ sọ́ọ̀tì ẹ̀ pé bàbá kò sírú ọgbọ́n tí Awólọ́wọ̀ tiẹ̀ wá débẹ̀ tí gbogbo ayé kọ sára sí pé ọpọlọ rèé tí Abíọ́lá try tí ò débẹ̀ táwọn náà sọ pé plan tó gbélẹ̀ ó dáa ọmọ tó wà ń bẹ̀ sí tó rọ́mọ ló jẹ́ láì gbà ayé àwọn Abíọ́lá àtàwólọ́wọ̀ yẹn tọ́lọ́hún wá ṣe tó wá dépò sí Yorùbá ti ń lé tipẹ́ mo sọ nínú ètò tí mo sì kọjá atọ́kùn mo ní pílànù àwọn òyìnbó wọn ò fẹ́ kí Yorùbá ó débẹ̀ rárá torí nígbàgbọ́ pé ọgbọ́n wa ó ti pọ̀ jù wọn ò fẹ́ ká débẹ̀ wọ́n tí wọ́n kọ́lẹ̀ wọ́n ti kọ́ náà ṣé bí wọ́n sọ ń bẹ̀ pé the place I visited group of people tó ń rí nílẹ̀ Yorùbá intellectuals ọlọ́gbọ́n àwọn tí wọ́n mọ tí wọ́n ṣe tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn wọn àti culture wọn the only way you can get them is scatter their religion and destroy their culture and they succeeded wọ́n succeed tó tó o bá succeed ẹ wo bí ìpìlẹ̀ àwọn tó lọ sí ilé ìjọba yẹn o sọ pé ọ̀gá àwọn tó ṣe tó jọ ọ̀gá àwọn security outfit yẹn Yorùbá ni n tó register fún ni pé security of the civilians òun mọ̀ sí bánsà ní party wọ́n mọ̀ sí escort fún
àwọn tó ń ṣe marriage burial àbí kíní kan so social security tó lóun fẹ́ ṣe yẹn ìjọba fún ní approval because believe pé ó máa ran ìlú lọ́wọ́ fún ètò ààbò now ó recruit àwọn èèyàn jọ ìdánù pé ó ní ìtúyọ̀ motive ó lérò kan èrò tó yàtọ̀ sí tó wà ń bẹ̀ gbogbo èrò yìí mo dẹ̀ ní believe pé àwọn ọ̀tá Yorùbá kan ló sponsor rú ẹ̀ pé this time Yorùbá fẹ́ ṣe àṣeyọrí ẹja àbàjẹ́ fún wọn mo wà nínú àwọn good supporter Tinubu I should be very honest with you gbà kan mo fẹ́ mọ̀ wà disappointed I'm a graduate but nígbà tí mo ro nǹkan tó ṣe tèmi náà study ẹ̀ mo rí pé ó dà pé kankan wà bẹ́ẹ̀ tó lè pay wa ẹ jẹ́ ká máa fọgbọ́gbọ́n mú kíní yìí lọ ẹ wo mo sọ̀rọ̀ kan lórí ìyá lọ́jà kan lẹ́kìtì níjẹ̀lú tó sọ pé ẹ máa tà báyìí ẹ dákun ọmọ Bọ́lá Ahmed Tinubu ẹ má ní mo yà o ìyá lọ́jà general ṣe bá ọmọ Tinubu ni wọ́n pè é bó bá jẹ́ pé lóòótọ́ tí bàbá ẹ wà lórí òtó fẹ́ kó dá kílẹ̀tì òpin gba ẹ̀ sẹ́kẹ́tì kan ẹ̀ fọ́ọ̀sì àwọn prices kan lọ́jà kí wọ́n jẹ́ kí kan come back to normal ìtọ́ ẹ kí Yorùbá fèsì nìyẹn this time let's face our senator let's face our representative let's face ìyálọ́jà tẹ́ pè ní ìyálọ́jà wa control market ẹ jẹ́ àlọ́ba ìyálọ́jà bí ìyálọ́jà general ìyálọ́jà of Nigeria lóòótọ́ lódodo control the market ṣé fún control bó ṣe rówó gbà lọ́wọ́ àwọn ọlọ́jà ṣé wọ́n lè fẹ́ nìkan máa fún lówó kó mọ̀ dàbẹ̀rù ni ìyálọ́jà kọ̀tún báyìí ni ó ṣe fún náà n tó bá ní kí wọ́n ṣe látòkè ni if they control this thing kí ni yóò ní mí nì ó dáa bá ní dọ́là wálẹ̀ tí ò wá ní èrè lórí oúnjẹ tá ìjà àti gbogbo ẹ̀ then what is the first ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tán lọ government house mi ò láìkì tí àwọn ọlọ́pàá àti sójà tó lọ bẹ̀ tí wọ́n ṣe tí ọmọ tí mo fi láìkẹ́ ṣé wọ́n yìnbọn sí wọn wọ́n náà yìnbọn náà yìnbọn padà nígbà tó yìnbọn yẹn bá pa gbogbo wọn nìkan fi kan lẹ́nu wọn kíkan yẹn kó wá jẹ́ ẹni tí ó gbẹnu sọ ta ló rán wọn bó lọ́wọ́ sí ayẹta burúkú wo náà dìmọ́ra ṣé ayẹta tẹ́ dìmọ́ra ṣé bàbá tó tún wọn pé kó lọ government house ṣé kò lè gbé wọn lọ sí forest kí wọ́n máa lọ pa gbọ́n Fúlàní ẹ̀dá ni àtàwọn kidnappers yóò ní plus tó bá ṣerú ẹ̀ ó máa ní plus ó tà sọ lẹ́nu ayé máa pàtẹ́wọ́ fún ni ìfúkọ̀ àwọn tó wà ń lo òyìnbó tí mo kan sára sí tí mo kó ṣùgbà fún yín because ẹ support good cause ẹ má yẹ kí wọ́n ti kẹ́ máa support bad cause náà tó bá ti lè tàn yín báyìí owó tẹ̀ rí nínú òjò nínú ẹ̀rùn nínú ọ̀dá nínú òtútù fàájì làwa ṣe ń bí náà àkànbí àdìbí apalọ̀ kí wọ́n mọ tí wọ́n jẹ pẹ̀sù àwọn tí ó ṣàtúntò àti máa pè mí àwọn tó fẹ́ pè mí fún special guest kan wọ́n pè mí wọ́n send owó àtàwọn kí báwọn ṣàtọ́kùn ètò níbi tó dáa tó ńlá wọ́n á send owó sí mi mo dẹ̀ ń ṣe fàájì mo dẹ̀ ń jẹun ọ̀rẹ́ wa làjà wá láti Dublin a gbé lọ sí òtẹ́ tó wà lẹ́yìn yìí wa ká mọ́ polówó lẹ́yìn òtẹ́ ọ́fíìsì wa àwa débẹ̀ àwọn dàbí à ń ṣẹjà à ń ṣe gbogbo ẹ̀ ibẹ̀ la ti ń gbakọ̀ ẹ ló ọba àṣàṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ẹ ṣe kínní yẹn ẹ wòlíì ẹdítì sẹ́dọ̀ bàbá yìí fi sórí prógrámù ó lọ lọ́la o èmi sì wà mí fàájì ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ wà ń dóyìnbó ǹjẹ́ tiẹ̀ lè dúró síbi kan ṣe fàájì ìṣẹ́jú kan tẹ́bílẹ̀ tẹ́ lọ ṣe fàájì pápápá ni ẹ lè dúró sílẹ̀ yín for 3-4 hours ni ẹ ṣiṣẹ́ 18 hours 12 hours olórí búkà wa kó kinní kan jọ tí ò ní mìíní a máa gbowó lọ́wọ́ yín èyí lẹ support yẹn bó bá jẹ́ pé lágbára ó fẹ́ràn Yorùbá lóòótọ́ ìgbésẹ̀ àkọ́tọ́ tó yẹ kọ́kọ́ gbé tí ó fi ní freedom fún Yorùbá kó tèkì ọ̀nà Ìbàdàn Lagos Ìbàdàn expressway Èkìtì Àkúrẹ́ àbí kinní Iléṣà tọ́lọ́ ti kidnap kó kó àwọn ọmọ ìgbà tó ti tayọta fún wọn tó ṣe gbogbo ẹ̀ àtìbọn pé kan wọnú gbókan tó gbẹ̀sẹ̀ bọ́ ti register outfit yẹ kó wá arrest àwọn kidnapper Fúlàní bíi 500 kó wọn jáde kó wọn lẹ̀ kó pe press. I am telling you mo trust the governor Ọ̀yọ́ state yóò kó mọ́tò patrol pé yes I recognize ẹ wá lọ government house ẹ wá ní ẹ náà yọ flag Nàìjíríà treasonally felony and ìdìtẹ̀ ìgbàjọba ni wọn ò bá làbújá kí wọn lọ lé president kúrò mẹ. advice tó ká mi lára lórí ọ̀rọ̀ yìí atọ́kùn ni pé àwa Yorùbá na ní opportunity this time to God mẹ́mi àṣeyọrí ìjọba yìí ò ṣe fún Tinubu tí Tinubu bá succeed níjọba yìí kì í ṣe fún tiẹ̀ Yorùbá lè bùgá à ń lẹ́nu ọ̀rọ̀ lẹ́niwẹ̀ẹ́ but tó bá fail we are finished. Wọ́n ní látọ̀dún yìí ṣe wọ́n parí wọ́n fẹ́ sọ fẹ́ ṣe wọ́n débẹ̀ ẹ̀sìn kí ni wọ́n rí ṣe. Why don't we support him? God bless America. Bí America ń jìyà lọ God bless America. Bébí ń pa lọ God bless America.
mo wo fídíò tó sọ pé this is too tough, baby you are this you are that, suffering, salary no increase, this àmì òrèbó wọn sọ ó dẹ̀ fẹ́ parí òní God bless America. Bẹ́ẹ̀ bá jẹun bí tẹ́ ẹ mú gógóró lé ọ̀rẹ́ wa jọ jáde lọ sí fàájì ó fi 18,000 something ra bíà àti pẹpẹ súùpù fún wa àwa náà ná ti wa o ló bá sorí kọ́ ló ní kò ní dáa fún ìjọba Nàìjíríà. Mo ní kí ló dé oníjọba stupid o káàdì kan lé mo ní owó tá a fi mọ tíńbì tá a bá sílò rẹ̀ tá a fi ṣe fàájì lónìí is about 20 to 30,000. Tí ẹ bá tí family mi bá rí yóò lọ ṣe dúpẹ́ special ní church. Salary bá lé mi gan ni. Kò tó pẹ́ mo rí bàbá kan tó lóun gba 50,000 salary ó dẹ̀ bímọ mẹ́rin ó níyàwó lólùgbé wa rù. How will he meet up? Ṣé tó bá ní ẹbí tó wà ń lo òyìnbó sọ kó fún ẹ ní 50 àti 100,000 wàá rojọ́ 1 million kó tó fún ọ ní 50,000. Because of what? Because wọ́n jìyà wọ́n ṣiṣẹ́ owó yẹn. But let's go to these people. Ẹ̀yin Yorùbá kílẹ̀ polúkọ ẹ̀yà yìí. Dúpẹ́ onítìrí. Dúpẹ́ onítìrí. Òun gangan ló gbé rẹ̀ kalẹ̀ pé òun ló gbé rẹ̀ ló lóun òun announce. Òun announce òun ló send àwọn boys jáde kí wọ́n lọ gba ìjọba by force Odùduwà nation. Ìkan tó wá tó ṣe announcement Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ó dàbí pé Oǹdó mọ́làjẹ́ mẹ́kìtì nìyẹn. Kọrẹ náà. ẹ mọ̀ gbọ́n bẹ̀ wàláì àwọn Oǹdó gbọ́n Èkìtì gbọ́n ìlú ọlọ́mọ̀wé ìlú tí ò bá kò lè sí Nàìjíríà. Mo bẹ́ẹ̀ ni. Tó bá wà Nàìjíríà tó ṣerú broadcast ó dùn kó ní ìdánwò Nàìjíríà àwọn close gbogbo yunifásitì tó wà nílẹ̀ Yorùbá àwọn close secondary and close polytechnics and close university ó wà nílẹ̀ Yorùbá owó ló kówó sílẹ̀ fún wọn tí wọ́n fi tó fi sponsor tẹ́lẹ̀ ni. Ṣé ọmọ Ìgbò nìkan ló ń lọ sí yunifásitì ilẹ̀ Yorùbá ni? So yunifásitì wọ́n ṣe nílẹ̀ Yorùbá yẹn tó ń lọ lọ́wọ́ sí káwọn ọmọ wa tó jókòó sílẹ̀ kan tó ráyè mú dúró kan tó dánmọ́ ta ẹni tó fẹ́ lọ fáìnà yí àsìn kó tó bá dáadáa yí àkóbá bá lára bẹ́ẹ̀ ló mọ̀ fún ọ lówó ni. Let's face good cause. This is a nasty nonsense cause. N tí ò yẹ kí Yorùbá tiẹ̀ gbọ́ wọlé sí ni òun sọ pé àwọn tó mú wọn wọ́n ṣe mistake but n tí inú yóò bí mi sí ìjọba fún nìkan mọ́ lè gbé àwọn tó ṣe broadcast yẹn ẹni tó ní company tó sponsor wọn lè kó wọn gbé gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí Sunday Igboho ọmọ Adéyẹmọ mo kàn sára sí ẹ. Bàbá Akíntóyè mi ò láìkì yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo láìkì yín lélẹ́yìí mi ò láìkì yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo láìkì yín lélẹ́yìí. Ẹ mọ̀ tó kí láìkì yín bàbá n tí mo láìkì Sunday Igboho sí nìyẹn and that is why I am against Gani Adams sometimes. Tó bá jẹ́ pé nǹkan tó jẹ mọ́ Gani Adams wọ́n ṣe nísìn Gani ò ní dìde ibà Gani Adams ò ní dìde sọ kankan. Ẹ wo àwọn ọmọ bàbá àgbà àti gbogbo tán sọ náà ṣe lájọ yìí lẹ́nìkan ló pa ẹnìkan ló ṣe kíní kan kò bá má dọ̀rọ̀ kọ́ kò má dọ̀rọ̀ wàhálà kí Gani ti dìde ńgbà yìí. Pé I didn't send you anything. Ọmọ ìyáálé mi àti gbogbo Yorùbá kí Yorùbá lè dá lòún dúró fún kó sọ̀rọ̀ àwọn ọmọ Sunday Igboho sọ̀rọ̀ mi dé lódìde eléyìí sì Sunday Igboho onímọ̀ pé wọ́n lè fi yí òun lára ìmídélé ló sọ̀rọ̀ pé òun rẹ́ níbọ̀dì iṣẹ́ o orúkọ tọ́lẹ̀ pé yàtọ̀ sí Yorùbá ní ṣe táwọn sọ òmìnira ìkíní kan Yorùbá ni wọ́n pe tiwọn tú bàbá Akíntóyè tó mọ̀ pé wọ́n lè fi jágbajàgba wọ́n lè fi wú ọ lára bàbá náà sọ̀rọ̀ ìmídélé. Now please bàbá Gani Adams tẹ wà gbọ́ ẹ tẹ lẹ́nu tẹ lẹ́fọ̀lẹ́ kan náà lẹ Yorùbá let's educate our children ìtókù wa kù báyìí kì í ṣe jàǹdùkú ẹjẹ́ àwa bí Nàìjíríà ṣe lè rórí wọ́n ṣòfin kan ní ìkan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta wọ́n ti ṣe láti bí ọdún tó kọjá lórí tírélà tó máa kó àwọn Haúsá Fúlàní wo Èkó a pariwo lórí àfihàn ṣe gbogbo ẹ̀ this present IG Ọlọ́run àmọ́ pẹ́ lé wa máa rí ṣe tó bá continue bẹ́ẹ̀ and the commissioner of police tó wà ní gbogbo Ọ̀yọ́ Ògùn àti South West níbí tẹ́ bá wọ́ọ̀chì ẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì síbí wọn ò kó èrò sínú tírélà yẹn wá mọ́ wọ́n lè wá máa já wọn lẹ̀ ní ibodè ilẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ bá jẹ́ tẹ́lẹ̀ níwájú ọ́fíìsì wa ń bí ẹ̀rì tí wọ́n pọ̀ rẹpẹtẹ ẹ̀ lè rí ẹni woman being bẹ́ẹ̀ àfàwọn tó ní màlúù yẹn fúnra wọn torí wọ́n ti ń mú kó wọn. now irú tó ẹ kí ẹ̀yin tẹ́ dá outfit yìí kẹ́ ẹ máa ṣe nìyẹn ẹ dúró sí ibodè ilẹ̀ Yorùbá gómìnà Ọ̀yọ́ state Mákindé he deserve kudos atọ́kùn mo wà ní Ìbàdàn ní ọjọ́ sátidé mi ò wá dọ́ ọjọ́ mọ̀mọ́
sọ pọ́jọ́ tẹ́lẹ̀ ó ti yàtọ̀. wà á dé junction wà á yà báyìí èmi ò mọ̀ pé mo ti dọ́jọ́. gbogbo ẹ ti yàtọ̀. mo dé Ìlọ́ra lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ kí n tó pe àwọn Àmọ̀tẹ́kùn lẹ́gbẹ̀ẹ́ títí pé ẹ dákun ọjọ́ mò ń lọ UI náà ni ẹ sì ní 30 minutes padà sà ẹ ti kọjá. When you get to that place n ta ní kí wọ́n máa ṣe nìyẹn ìtí mo wá fi kudos fún ni pé from one almost every kilometre lẹ máa kan patrol vehicle Àmọ̀tẹ́kùn. Mo tún rí káà náà bí patrol vehicle àwọn ọlọ́pàá yẹn tó jẹ́ káà GMC àbíkẹ́ pé mọ́tò ẹ̀ tún bá tẹ́ bá kan káà ń bí ẹ̀ kan patrol vehicle Àmọ̀tẹ́kùn títí mo fi ṣìnà tí mo fi dé Ọ̀yọ́ yẹn mo lè ka patrol vehicle Àmọ̀tẹ́kùn tí mo rí mi ò lè ka káà wọn bí mo dẹ̀ ṣe ní kọ́ ọmọ mi ó tàn tí mo páàkì tí wọ́n gbúrúgbúrú náà ti dìde kábíyèsí kí ló ṣẹlẹ̀ mo ní ọjọ́ ni mò ń lọ náà ní kí n tọ́ padà pé mo ti lù sí náà on the ground pé ó ti ṣe bẹ̀yìn ó dáa ni tẹ́lẹ̀ kò sí ẹ tó sọ fẹ́ pọ́jọ́ olóde kò tó mọ̀ pọ́jọ́ olóde. nígbà tó bá tiẹ̀ ti há. nígbà bá ti há tí gbogbo ẹ ṣe so kí ló dé tá a support àwọn tó bá tiẹ̀ ṣe dáadáa let's encourage them àwọn tí ò ṣe dáadáa let's knock them let's deal with them àwọn tó lọ secretariat òṣèlú tó dáa onítìrí àbí dúpẹ́ onítìrí ó ti kankan tó dáa inú Abíọ́lá gbọ́n ò lè dùn sí ẹ lọ́rùn níbi tó wà inú rẹ̀ ò lè dùn sí ẹ because Abíọ́lá lé ní pé kí Yorùbá dórí àléfà yìí kó dẹ̀ ṣe àṣeyọrí níbẹ̀ Abíọ́lá gbọ́n mọ̀ ṣàdúrà fún Tinubu pé kó ṣe àṣeyọrí kí gbogbo èèyàn kó lè sọ pé àsìkò tí Yorùbá débẹ̀ ó yàtọ̀. lẹ́yìn ọgbọ̀n ọdún tábíọ́lá tiẹ̀ ti ń pariwo Hope 93 Tinubu tó gbé Hope náà ó rí ní Hope Abíọ́lá kí ló dé tó ẹ pé gbàtọ́ rí ní tí ọkọ ẹ̀ ń lé ń tọkọ ẹ̀ wà fún either good or bad we know it's very bad we know situation is not as good as we expect but kan change díẹ̀ dáa náà mọ̀ pé ó yí padà a dẹ̀ ní òkú pé yóò mọ̀ yí padà sí rere lónìí onítìrí ọba tí a kó àwọn ilé sòdí kẹlọ bá sẹ́nétọ̀ kẹlù wọn lálùfẹ́ kú pé gbogbo nǹkan tán gbàdá. ó yẹ kó nǹkan tiẹ̀ yọjú kó yẹ kó jókòó síbi tó wà ńlá. bẹ́ẹ̀ káwá nípò lágbára ni pé o tó Yorùbá ní sẹ́yìn ṣe tó fi ti ọmọ aláìlú lọ́mọ mo rí ìyá kan bẹ́ẹ̀ àánú ẹ̀dẹ̀ sí mi bóyá ìyá yẹn bóyá 2000 5,000 fún wèrè báyìí tí o mọ̀ tán lọ síbẹ̀ tán gbé kinní lé lọ́wọ́. wọ́n lè má sọ òótọ́ gan fún. wọ́n lè má sọ òótọ́ fún ìyá yẹn lọ bẹ́ẹ̀ sọ tí kò yà sí ìyó yà sí wàhálà ìyá yẹn sọ pé òun lọ́mọ ní gbogbo ẹ̀ lé ebi dẹ̀ ló bá débẹ̀ kò mọ́ tó ní kò lọ sí mi ò jà fún mi ò plead fún wọn but many of them may not know what they are going to do. àwọn tó wọ uniform yẹn nìkan ni wọ́n mọ̀ pé káwọn lọ sí rè tó tún wọn bá mọ̀ wọn ò ní yọ flag kí wọ́n sọ flag padà. wọ́n dẹ̀ tọ́ ti sògùn gan mọ́ra. wọ́n dẹ̀ ti sògùn mọ́ra pé ìkan gbóná ti rí ìbọn tí wọ́n yìn padà ṣé wọ́n ní kí wọ́n máa yìnbọn tí àwọn agbófinró ni wọ́n sọ pé àwọn agbófinró ẹ̀yin náà ṣe mistake bí wọ́n ṣe tóbi 20-30 ẹ̀ bá pa 28 ẹ̀ fi túlẹ̀. ká lè rẹ́jọ́ rò. wọn kò yé méjì tó kù kí wọ́n rojú ẹni tó rán wọn àgbọn ti ṣe dẹ́ni wọ́n Mobọ́lájí Ọláwálé Akíọlá ọ̀bọ́lá kankan jí ní ìtòsí yìí Bọ́lájí àtọ́ ó ti kí ara ẹ̀ bíi pé òun ti dà rẹ o. ó lóun dà rẹ ilẹ̀ Yorùbá tuntun ọ̀wá ní gbogbo 7 states ti Yorùbá tó ń control 7 states ló calculate ó ní 7 states yẹn òun ti close secondary òun ti close polytechnics òun ti close gbogbo university ẹ̀yin ọmọ ẹ̀ máa ń sùnmù next week ẹ gbọ́ pé wèrè close yín ẹ wo ibi èyí tí wọ́n ṣe ìgbésẹ̀ tán gbé stupid ìgbésẹ̀ ni. ó dáa ẹ dákun ẹ jẹ́ wọn á béèrè kankan o ṣé ẹ rò pé bí àwọn èèyàn bí bóyá ká pè wọ́n ní agbẹ̀ǹbẹ̀bọjẹ́ àbọ́lọ́tẹ̀ àbí mi ò tiẹ̀ mórúkọ tá a bá pè wọ́n ṣé ẹ rò pé ìwà tí wọ́n ń wù kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá yìí ṣé yóò yá wa gan láti gba ilẹ̀ Yorùbá gan tá a tiẹ̀ ń sọ. tí àwọn èèyàn tó ní ọpọlọ tí wọ́n ní ọgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá nation agitation yìí wọn ò gbé báwọn èèyàn ṣe gbé onígbà tí Sunday Ìgbòho dé bàbá dẹ́mi ìgbà tó padà dé ó yí containers yẹn ó yí gbogbo approach yẹn padà torí mo pé wọ́n á ti fún ní lecture nígbà tó ráàyè yọ kọ́sọ́ sí Germany yẹn pé n tó ṣe kọ́ làwọn fẹ́ ṣe o kò sí ìlú tó ń gbọ́ òmìnira pẹ̀lú ìjà referendum ni wọ́n fi ń gbọ́ òmìnira we have a very good saying now kò yẹ kí Ìgbò àti Yorùbá kí wọ́n jọ́ta ara wọn sí ó yẹ kí wọ́n jókòó kí wọ́n pe ọlọ́gbọ́n ilẹ̀ Ìgbò ọlọ́gbọ́n ilẹ̀ Yorùbá ẹ̀yin Ìgbò ẹ̀kọ́ tiyín Yorùbá ẹ̀yin náà ẹ̀kọ́ tiyín middle belt àtẹ̀yìn náà bá fẹ́ lọ ẹ̀kọ́ tiyín ẹ sẹ́ǹdì ẹ̀ lọ sí United Nations kìíní bí wọ́n máa sẹ́ǹdì ẹ̀ lọ yẹn wọ́n sẹ́ǹdì wọ́n á stọ́ọ̀dì ẹ̀ àwọn kọ́ńtì àkọ́kọ́ tó kọ́ máa pín náà. kọ́ńtì pọ̀. mẹ́ni kọ́ńtì ti pé kò síjà àwọn òkara wọn. àwọn kọ́ńtì kan tiẹ̀ wà tán pè ní Czechoslovakia. Yes ibẹ̀ ni àwọn sẹ́ẹ̀kì ti dá dúró Slovakia náà ti dá dúró. wọn ò dẹ̀ Czechoslovakia tẹ́lẹ̀ ọ̀dà Russia bíi kíní kan náà wà tẹ́lẹ̀
kí wọ́n tó di sẹ́kọ́ló kìíní kan sẹ́ẹ̀kì lọ láfíà dúró tiwọn ìyẹn jẹ́ káwọn náà ó ná kí ná ikó dúró kí jí kó wà láàyè kí rí àwọn wà bẹ́ẹ̀ tá a lè ṣe bá ti ń ṣe yìí àwọn ọlọ́gbọ́n àwọn amòye ni wọ́n kọ referendum náà ni wọ́n ṣe tán bá wá kọ́ ó ní iye gbogbo èdè tó máa involve yẹn wọ́n á sáyìn aṣojú gbogbo wọn á sáyìn pé ẹ ti gbà láti jẹ́ ọ̀kan táwọn ipò fi ń para wọn tí wọ́n ń kidnap ara wọn tán jólé ara wọn tán jó police station ẹ dákun tẹ́ bá gba nation yìí tán sẹ́ẹ̀ni nídìí police station yẹn mọ́ sẹ́ẹ̀ni nídìí court tẹ̀ ń jó mọ́ gbogbo tẹ̀ ń dáná sun sẹ́ẹ̀ni nídìí ẹ̀ mọ́ ọkọ̀ ìjọba tẹ̀ ń jó sẹ́ẹ̀ni nídìí ẹ̀ mọ́ onímọ̀sán nígbà ẹ̀sà táwọn kan gbé against mi mo ní ẹ bá ṣe kínní yìí wọ́ọ́rọ́ ẹ wọ àwọn tó convey ní Ìkẹjà ńgbà yẹn they were serving themselves food wọ́n pín pure water wọ́n pín food wọ́n gbé DJ wọ́n jó wọn ò disturb ẹni tó ń lọ lọ́fúlẹ̀ wọ́n arrange ara wọn síbi kan nígbà tí gọ́ọ̀mẹ̀ntì lọ bá wọn pé intelligence report sọ pé àwọn ọmọ ìtafẹ́ tó kó fa kínní yìí o ẹ dákun lè ní ẹ mọ̀ jẹ́ odi àárọ̀ làbí torí àwọn ọmọ yìí fẹ́ ba ìgboro jẹ́ wọ́n fẹ́ ṣe kínní kan wọ́n kúrò ń bẹ̀ jẹ́ wọ́n agree láti kúrò pé when this thing that àwọn to continue ti kínní yóò bá dúró ẹ ti mú wọ́n ti dáhùn náà ti gba gbogbo nǹkan tán náà fẹ́ but mi ò fẹ́ go to the other side káwọn èèyàn má bàa attack torí mọ̀ pé wọ́n attack torí mo ṣe gbọ́ pé mo ń ṣàìsí báyìí wọ́n lè lé mi mú lọ wá kámẹ́rà èmi mo rán sójà kó lọ pààyàn bẹ̀. Now if the other side tẹ̀ dúró sí if you don't have another aim if almost all the people tó wà ní Ìkẹjà ẹ fàdà pé typical àwọn Yorùbá mọ́ intellectuals tó wà ní Ìkẹjà yẹn but àwọn tó ń face another aim they were at another place nígbà tó lọ bá pé leave this place àwọn ọmọ tá fẹ́ já kí nígbà ẹ dá gbogbo ta lose nígbà yẹn are we able to recover it now ká ní wọ́n ti nọ́mbà gbogbo àwọn BRT tọ́jú ọgbà yẹn ìsọ́láṣí lówó gbèsè bẹ́ẹ̀ mọ́tò tuntun ni ẹ lọ bí ọgbà tán kó mọ́tò tuntun sí ẹ lọ sọ nọ́mbà now ẹ wá sọ nọ́mbà tó àtúwá sọ pé kò dá àwọn sọ pé wọn ò tiẹ̀ tí ìjó tán kò yẹ káwọn fi kankan lẹ̀ ẹ dákun ṣé Sanwó-Olú ń wọ BRT ṣé fámìlì Tinubu máa wọ BRT tí ìbàjẹ́ pé wà important tàbí wọ́n ní ṣe special team èmi kò lè wọ BRT ọjọ́ mo ti wọ public bus rẹ̀ ṣé mo travel wọ public transport rí láti bí ọdún 10 sí 15 síbi ni ẹ wá ń jó mọ́tò ẹ mọ̀ kí ẹ̀yin ara yín yẹn gan wọ́n fẹ́ jó police station kan níbi ẹ mọ̀ jó ẹ̀yin náà ni wọ́n kó lọ bẹ́ẹ̀ ẹ bá jó tí bí gìnà ni wọ́n mọ̀ kó yín lọ bẹ́ẹ̀ báwọn Yorùbá ṣe ronú nìyẹn o now wọ́n lọ jó ẹsẹ̀ ta ní Ìkọ̀tún wọ́n jó ẹsẹ̀ ta káàkiri police station káàkiri mo ní gbèsè lẹ́kọ́ bára yín lọ́rùn torí owó yín owó orí ni wọ́n fò kọ́ padà àwọn ìdílé tẹ́ẹ̀dẹ̀ torí wọ́n jà ìdílé wọn náà ló tó dolówó padà ń bẹ̀ torí wọn ò ní gbé contract rebuilding of police station rebuilding of health center wọn ò ní gbé fọ́ọ̀mù tálíkà wọn ò ní gbé fáta ń jìyà mo fi ọlọ́pàá bẹ́ẹ̀ gba Yorùbá nation lónìí àwọn tó dùrù wa náà ni ó sì jọ lórí ṣé mo lè jẹ́ gómìnà lọ́dà Yorùbá nation àbí wọ́n rántí mi kí wá jẹ́ kiri kódà Sunday Igboho kan tó ń pariwo he may not be able to even be among the cabinet níbẹ̀ àwọn yẹn ti ní followers now àwọn náà ló sì máa continue lọ ilé mélòó lẹ́pọ̀ kí wọ́n jọ ilẹ̀ Haúsá nígbà ẹ̀sáìsì mọ́tò ìjọba mélòó náà bàjẹ́ nílẹ̀ Ìgbò ilé mélòó náà jọ mọ́tò ìjọba mélòó náà bàjẹ́ láti Ẹdó sí bí ìta rò pé ẹ̀jẹ̀ kan ni wá ìkànnì wá àwa náà la ya kírímínà yẹn so gbogbo ọ̀nà tá a fi ń gbé sí kò lè help wa ẹ jẹ́ kí àwọn òmọ̀wé àwọn tó ní ọpọlọ kí wọ́n máa follow kíní lọ we are living an expiring nation now tó 100 years náà fún wa 2014 100 years wa ti parí wọ́n dẹ̀ sọ pé tí kò bá tẹ́ wa lọ́rùn láti 100 years ká tó padà jókòó ká pín so why are you fighting. àwọn ti sọ rẹ. ẹ jẹ́ tó padà jókòó náà must you destroy things. ẹ bá ti a máa jà bó bá jẹ́ Haúsá lẹ̀ lọ bá jà nílùú wọn ẹ sọ tó kàn yín gbà yẹn bóyá yóò tó lórí ẹ mọ̀ sí nation ti yín bọ́n ọmọ yín wà ń bẹ̀ sí ẹ jẹ́ kó tiẹ̀ ṣe àṣeyọrí ẹ jẹ́ kó wà nù rẹ́kọ̀d pé he perform pẹ̀lú tó ṣe yẹn á lè carry àwọn people along ẹ̀yin ló lè pe ọmọ yín pé ọmọ wa àsìkò tiẹ̀ ni wọ́n ti fẹ́ parí tenure lásìkò yà fẹ́ dá dúró ṣebí wọ́n ní kiri kan bá ń lọ ọmọ Susaga ẹjọ́ ti dá mi ní kó Susaga kí gbogbo àwọn legislator àti gbogbo ẹ̀ kó paasi kíní kí wọ́n lọ kọ́ńtà kan ní òkè wá jẹ́ bẹ́ẹ̀ the first ló lè kọ́kọ́ ṣe pé kó pín ní jọ̀bọ̀ yìí tó máa ṣe yẹn mo rí bí kan dáadáa láìsẹ̀ tí àṣùbá lè gbà bẹ́ẹ̀ kí wọ́n tó constitution ṣe kí gbogbo oríjọ́ máa ṣàkóso ara wọn kí òkè kó weak kò sẹ́ni tí ó mọ̀ jà fún presidency mọ́
Akíntọ́lá takú lọ́rọ̀ owó dà kálukú máa ṣàkóso aṣokoso ààrẹ láti Kwara dé Ọ̀yọ́ dé kínní ó dàgbà bíi méje ni kí Ìbàdàn tó wà sẹ́tà normally látijọ́ kí kínní kan wà mẹ́ káwá yan prime minister kan síbẹ̀ tí ó mọ̀ rú gbogbo àwọn gọ́fìnà méjèèjì yẹn prime minister yẹn ni ó mọ̀ lọ fún meeting l'Abuja pẹ̀lú ceremonial president àbí tẹ́ bá fi síbẹ̀ ta ló fẹ́ jà ńgbà yẹn ta ló fẹ́ jà fókè mọ́ ta ló fẹ́ para fẹ́ lẹ́sẹ̀ mọ́ everybody ó mọ̀ ṣe competition àti develop each area ni pé ilé tí wọ́n ṣe yókù díẹ̀ káàtó torí mo rí pé àkókò wa ti ń lọ bó ilé ìtàn ṣe ó kù díẹ̀ káàtó mo wá bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá tó nífọ̀n lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá pè wọ́n pé ẹ lọ dàrú ẹ lọ jó kí wọ́n sọ pé mú ọmọ tiẹ̀ kó síwájú ẹ ṣe jẹ́ kí onítìrí yìí kó síwájú kí bọ̀dá pírẹsidẹ́ǹtì Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́ kó tẹ̀lé kí wọ́n àwọn méjèèjì wà wájú kan ṣe gẹ̀ gbangba kan wá káwọn èèyàn tẹ̀lé wọn lẹ́yìn bóyá ìròyìn ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà bá fẹ́ plan coup ọ̀nì rádọ́mù àbí kẹ́hìndé máa sọ ẹ̀yìn lébu bí wọ́n bá fẹ́ plan coup láyé jọ̀hún bí wọ́n ti ń overthrow ní Èkó ni wọ́n máa ṣe ní Kánò ni wọ́n máa ṣe Port so gbàtó yálẹ̀ Yorùbá lẹ́tí fẹ́ ṣe ó yẹ kó ti organize ààrẹ kí wọ́n ti occupy Ondo State Government House kí wọ́n ti occupy Èkìtì State Government House kí wọ́n occupy Ọ̀yọ́ Government House Ọ̀ṣun Government House Lagos Government House Kwara Government House kó gbogbo ilẹ̀ Yorùbá yẹn ni wọ́n ti lọ at the same time ẹ ti mọ̀ tẹ́ community pé asan kí wọ́n aṣara kan mọ̀ yàtọ̀ tó wà ń bẹ̀ nonsense ni wọ́n ṣe ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun ẹ mọ̀ jẹ́ ká sọ̀rọ̀ wa di àwọn elédè míì tí wọ́n wá sọ ọ̀dọ̀ wọn di battleground yìí sí tó pé àwọn fúnra ara wọn dọ̀tá ara wọn àwọn èèyàn wá ń wo excuse yẹn wọ́n fi ń bà tí wọ́n jẹ́ tá a bá misbehave wọ́n níwé ààrẹ jí wa láti jó lórí ìwà wọn náà sọ pé wọn ò lè jó lórí o bẹ́ẹ̀ náà bá ti bẹ̀rẹ̀ wa yẹn ẹ̀yin náà ò lè jó lórí mọ́ nìyẹn o ọkàn wo balẹ̀ o aṣàṣeyọrí. ẹ ṣé gan sà a tún máa padà wá lọ́jọ́ mi. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé ẹ dákun ẹ bá mi share rẹ̀ ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ bá mi kí náà tó máa ṣe ń bẹ̀ ẹ subscribe lórí kíní ẹjọ́ àwọn tá a ṣe náà òtítọ́ tẹ́ ẹ lè gbọ́ lọ́dọ̀ yín àwa là ń sòótọ́ ọ̀rọ̀ fún tẹ̀síwájú ni o tẹ̀síwájú àwọn òbéèrè kankan special lọ́dọ̀ yín bẹ́ẹ̀ fún àwọn àwòtòrátọ́kùn náà ó náwó owó ló náwó tàbí tó gbélé àní náà bí tá a wà àgbẹ̀ iná ìjọba òsì àwa là ń bọ́ọ̀nù gbogbo ẹ̀ pé kí gbogbo ẹ̀ sálè lórí Nàìjíríà ó rò rí ilẹ̀ Yorùbá ò ní dàrú gbogbo yín ẹ ó jèrè ọmọ yín ò ní ṣe jàdùkú ó dà. ẹ ṣé gan sà. mo ti abẹ́ fi ti kinní sí láàrin mo ti gbàgbé ti Bobrisky ti ń bẹ lẹ́wọ̀n.